káàbọ̀ sórí ètò wa ọ̀hún, ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. èmi akọ́ṣẹ́mọṣẹ́ apògùn yín náà ní Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB láti àjọ Mobcare fún àwọn àgbà. Lónìí a ó máa yẹ nǹkan kan tí ó ṣe pàtàkì fún èrò, ìṣe àti èròǹgbà wa wò gẹ́gẹ́ bí ọjọ́ wa ti ń dalẹ̀, tí yóò sì tọ́ wa sí ọ̀nà lórí ètò ìlera wa. Èyí ni ọjọ́ orí àti ọjọ́ ara. Kí ni ọjọ́ orí? Kí ni ọjọ́ ara? Ọjọ́ orí jẹ́ iye ọjọ́ tá a ti lò lé ayé. Ọjọ́ ara yàtọ̀ o. A fẹ́ pe àkíyèsí wa sí ìyàtọ̀ tí ó wà láàrin ọjọ́ orí wa àti ọjọ́ ara wa. Ọjọ́ ara tọ́ka sí bí a ṣe ti lo ara wa sí àti bí a ṣe ń lo ara wa lọ́wọ́lọ́wọ́. Èyí fi hàn wípé ó ṣeé ṣe kí ọjọ́ orí ènìyàn jẹ́ 60 ọdún ṣùgbọ́n kí ọjọ́ ara rẹ̀ jẹ́ 40 ọdún láti àtàrí àyẹ̀wò. Lọ́nà mìíràn, ó ṣeé ṣe kí ọjọ́ orí ènìyàn jẹ́ 50 ọdún kí ọjọ́ ara rẹ̀ sì máa lọ bí 100 ọdún. Ẹ má jẹ́ kélé yìí yà yín lẹ́nu o. Báwo ni a ṣe ń mọ ọjọ́ ara? Báwo la ṣe lè tọ́ka sí? Àwọn elétò ìlera wa máa ń ṣe oríṣiríṣi àyẹ̀wò láti lè fi ọjọ́ ara yìí hàn. Kódà ó tún ní ẹ̀rọ ìgbàlódé ìsinsìnyí tí wọ́n ń lò tí ó máa ń gbé bí ara wa ṣe rí tí ó máa ń gbé jáde. A ṣe àyẹ̀wò kan láàárín àwọn ọ̀dọ́ àti àgbàlagbà tí wọ́n ń ṣe iṣẹ́ ní iléeṣẹ́ ńlá kan. Ìwádìí wa fi hàn wípé láàárín 100 ènìyàn, 70 nínú wọn ni ọjọ́ ara wọn ti gbó ju ọjọ́ orí wọn lọ. Ṣé ẹ rí? Ọjọ́ orí, ọjọ́ ara yìí a fi ń ṣe àfihàn bí àgọ́ ara wa ṣe rí ni. Àwọn kan á ní wípé lágbájá ọ̀rẹ́ mi ó ń ṣe irú iṣẹ́ báyìí, ó ń sáré sókè, ó ń sáré sódò, tàmẹ̀dù lè ṣe báyìí, èmi náà lè ṣe. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o. Ìpele tí ìlera wa wà ó yàtọ̀ sí ti ẹlòmíràn. Ojú ènìyàn ń dán kò ní wípé ó jiná dénú o. Aṣọ ńlá kì í ṣe ènìyàn ńlá. Àwọn àgbà wa ni mò ń tọ́ka ọ̀rọ̀ yìí sí o. Bí a ti ṣe lo ara wa nígbà èwe ó yàtọ̀ sí ti ẹlòmíràn. Àwọn nǹkan tí ó bá tàmẹ̀dù lára kò bá ẹ̀yin lára mu o. Lágbájá ń ṣe iṣẹ́ òru ọlọ́jọ́ méje. Tí aago 10 alẹ́ bá ti lù kọjá fún ẹlòmíràn o, tí kò bá ìtí ìsùn, ó ti mọ̀ wípé wàhálà ni. Èéṣe tí wá fi ń ṣe àfarawé. Ìyẹn ò ní wípé kí a má ṣe iṣẹ́ òru o, ṣùgbọ́n bí àgọ́ ara wa bá ṣe rí, bí ìlera wa bá ṣe rí, òun ni a ṣe ń ṣe nǹkan tí ara bá ti ń kọ̀, àfi kí a kọ̀ fún. Ẹnìkan ní apògùn mi, ǹjẹ́ báwo ni wọ́n ò ṣe mọ̀ wípé agbára mi ti ń kọ̀? Ẹ ṣe. Bí o bá ti ń ṣe irú iṣẹ́ báyìí àbí irú nǹkan báyìí, tí ara rẹ ò bá dángájíá mọ́ lẹ́yìn ẹ̀, eléyìí ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kínní, ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì, tí ẹ tètè kí á mọ́sá bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe. Wo àgbàlagbà tí ò mọ̀ wípé bí aago 10 àárọ̀ bá ti kọjá tí ò bá tí ì jẹun àárọ̀, inú rírun bẹ̀rẹ̀ nìyẹn. Ó wá ń tètè jẹun àárọ̀. Ọ̀rọ̀ yìí dàbí ẹni tí kò mẹ̀yọ̀ tí ó ṣe kíni tí ó ń dá pàdépàdé ni. Ìwà àfarawé kò dára fún ìlera wa. Nǹkan tí ó bá oníkálukú mu ó yàtọ̀ sí ara wọn. Lágbájá ṣe nǹkan báyìí, èmi náà lè ṣe, ẹ ṣọ́ra o. Ẹni ṣíṣe kan, ẹ wá lọ ná ọjà láti àárọ̀ di alẹ́. Ó sì mọ̀ wípé ara rẹ̀ ò gbé nítorí kíni ká ti wí. Ebi ń pa mí ò mà ṣe é fi òfé sọ. Kí ẹnìkan fẹ́ sọ wípé ebi ń pa mí, kí wá máa súfèé. Ebi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí pa nìyẹn. Ẹnu la fi ń sọ. Ìyẹn túmọ̀ sí pé kẹ́ ẹ tọrọ àyè láti sinmi. Ẹ jẹ́ ká dátọ́ mi díẹ̀.
fàájì ara mi dọ́gba. Má ló bá ara mi kalẹ̀. Má ṣe fàájì ara mi dọ́gba. Torí mi ò mọ ìgbà tí kú lélẹ̀. Má ṣe fàájì ara mi láyé mi. Torí mi ò mọ ìgbà tí kú lélẹ̀. Má ṣe fàájì ara mi dọ́gba. lórí ọ̀rọ̀ kí a má ṣe àfarawé náà là ń sọ. àwọn àgbà kan á máa ṣe ìnáwó, àwọn fúnra wọn ni yóò máa fojú fíná, wọ́n fojú fíná igi, yóò máa ṣe kò kárí. ẹ̀dẹ̀ mọ̀ wípé ara yín ò gbé mọ́, ẹ̀ wá gba olópò, mo lè gòkè mo lè sọ, ara ló ń fàbọ̀ sí. àìmọye àwọn àgbà ní ọjọ́ orí àgọ́ ara wọn ti ju ọjọ́ orí wọn gangan lọ. a ò fi yọ ẹnìkan, ṣùgbọ́n a fi ń gbà wá níyànjú wípé kí a má ṣe àfiwé, kí a máa gbọ́ràn sí ohùn ara wa. ara máa ń sọ̀rọ̀, ara ní ohùn, kí a máa gbọ́ràn sí. eléyìí ò túmọ̀ sí wípé ara wa ò múnádóko o. eléyìí kọ̀ọ̀kan wá wípé a gbọ́dọ̀ máa ṣe bí ara wa ti mọ́ ni. bí ara bá ṣe wà kọ́ ni a ṣe ń lò. ǹjẹ́ báwo ni a ṣe ń lo ara wa ní ọ̀nà tí ó lè fi gbó wa lára? ẹ ṣe ìkíní oúnjẹ jíjẹ, oúnjẹ àjẹjù. wọn àgbà kan á lé àmàlà iṣu kékeré méjì, wọ́n wá wa agbárí ojúkọ ẹran jọ, ẹran ńlá 4-5. ó máa ń dẹ́rù pọkọ ara ni. wọ́n á tún gba ọtí ẹlẹ́rìndòdò lé lórí, wọ́n á mú, wọ́n á ní ayédùn jẹ jùyà lọ. ara ń gbó lọ nìyẹn. wọ́n á dín ẹyin 4-5 jẹ lẹ́ẹ̀kan ṣoṣo. kí ló dé? ǹjẹ́ mọ̀ wípé ẹ̀yà ara wa kò nílò oúnjẹ àjẹjù lọ títí mọ́? tí àgbà bá ti ń dé, oúnjẹ níwọ̀nba ti tó. ẹ yẹra fún ọ̀rá, ẹ dín iyọ̀ jíjẹ kù, ṣọ́ra fún ṣúgà, ó máa ń gbóòyàn ni. ọ̀rọ̀ wa yìí kò yọ ẹ̀yà ara wa sílẹ̀ o. kódà ẹ̀yà ara wa náà máa ń fara gbá nínú wàhálà yìí. àwọn kan á jókòó wákàtí 4-5 sí ojú kan láì kúrò níbẹ̀, láì dìde, láì nọra. a gbọ́dọ̀ máa nọra. bí ẹ bá ti jókòó wákàtí 1 sí 2 sí 3, ẹ gbọ́dọ̀ dìde kí ẹ nọra, kí ẹ nọsẹ̀ fún ó kéré jù 30 ìṣẹ́jú. àágùn dára, kí a ṣe nǹkan tí ó máa jẹ́ ká láàgùn ká tó pé ọmọ tó wà pẹ̀lú wa kó gbélé ẹ̀rọ ẹ̀yìn tẹ́yìn náà bá lè gbé ẹgbẹ́ ń bẹ̀ fúnra yín. kì í ṣe pé ẹ fẹ́ bọmọ jẹ́, ẹ fẹ́ fi ṣe kí ni, ẹ fẹ́ fi nọra ni. a ò ní wípé iṣẹ́ ìjókòó ò dára o, ṣùgbọ́n ìjókòó ní wákàtí pípẹ́ kò tọ́ fún ìlera pípẹ́ yẹn fún àwọn àgbà wa. àwọn kan béèrè pé bí àgbàlagbà bá wà tí ó ní àrùn ẹsẹ̀ ńkọ́, tí ó lè rìn káàkiri, irú kí ni káwọn yẹn wá ṣe? ìbéèrè gidi nìyí o. àfi kí wọ́n fi nǹkan míì dí, bí ó tilẹ̀ jẹ́ nǹkan tí ó máa nílò àwọn ará tó kù, tí ó máa nílò kí wọ́n gbé nǹkan, kí wọ́n ṣe nǹkan kan tí ó lè máa jẹ́ kí ara wọn máa ríṣẹ́ ṣe. ó ṣe pàtàkì. àti dá ọ̀rọ̀ yìí lóhùn gba àlàyé tó ju báyìí lọ. ọ̀rọ̀ sì pọ̀ sí lórí ìbéèrè yìí. bí a ti ń fẹ́, bí inú wa ti ń dùn sí kí àwọn àgbàlagbà wa máa rí nǹkan fi pawọ́, kí wọ́n máa rí nǹkan ṣe, kí wọ́n máa ríṣẹ́ ṣe, ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe irú iṣẹ́ báyìí ní ọ̀nà tí òfin ní kó bá ara wa. bí kí àgbàlagbà wa máa jókòó sórí àga tí ò rọrùn fún ìgbà pípẹ́, bí kò máa ránṣọ kó wá jókòó àga ò rọrùn, wọ́n jókòó sórí àga tí ò lẹ́yìn, kó wá tẹ ẹ̀yìn bákan bákan. àwọn nǹkan báyẹn bó ṣe kéré tó yẹn ń ṣe okùnfà àìlera fún àwọn àgbàlagbà wa. irú àga tìmùtìmù tí ó lẹ́yìn, tí ó ní tìmùtìmù lórí àtẹ̀yìn, irú àwọn yẹn ni ó sábà ń tọ́ kí àwọn àgbàlagbà máa fi jókòó. a ti sọ̀rọ̀ lórí ẹ̀yà ara ojú ní ráńpẹ́, kí a sọ díẹ̀ sí, kí a máa fi ojú fíná àti sọ yẹn, kí a máa ranjú mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ìgbà pípẹ́, ó máa ń ṣe àkóbá fún ojú wa. ìmíràn á jókòó síwájú ẹ̀rọ amóhùnmáwòrán, á jókòó tipẹ́tipẹ́ fún ìgbà pípẹ́, eléyìí náà ò tọ́. a máa rọjọ́ mú solókùn. ire o. fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. ìyẹn àwọn Mopcare educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bá. mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.